ìṣirò níṣẹ́jú kan. Máa ní nọ́mbà kan jẹ́ prime tó jẹ́ pé tẹ́ ẹ bá tú nọ́mbà òun wò fínífíní nọ́mbà méjì nìkan ló lè lọ́nu rẹ̀ o. Nọ́mbà yẹn fúnra lára rẹ̀ àti 1 gẹ́gẹ́ bí àpèjúwe 2 prime number ni o, torí tẹ́ ẹ bá ń ka àwọn nọ́mbà tó lè lọ́nu 2 yìí méjì náà ni wọ́n 1 àti 2 fúnra lára rẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe 3 prime number lòun náà, torí tí n bá ń sọ àwọn nọ́mbà tó lè lọ nínú 3 yìí n lè rí kọjá méjì lọ 1 àti 3 fúnra lára rẹ̀. A ní máa sọ pé 4 jẹ́ prime number torí a máa ronú nọ́mbà kan yàtọ̀ sí 1 àti 4 fúnra lára rẹ̀ tó tún lè lọ́nu 4. Ẹ rí pé 2 ó tún lè lọ́nu 4 tó yàtọ̀ sí 4 tá a bá ń ka àwọn nọ́mbà tó lè lọ́nu 4 1 2 àti 4. Tó bá ti jẹ́ pé ojú nọ́mbà méjì lọ tó lè lọ́nu nọ́mbà kan, nọ́mbà yẹn ṣe prime mọ́, a máa pa àwọn nọ́mbà náà ní kíni o, composite number. Ajá sí pé 8 ní ìsìn o ṣé prime ni àbí composite? Composite ni o, torí mo lè ronú nọ́mbà mìíràn tó yàtọ̀ sí 1 àti 8 fúnra lára rẹ̀ tó lè lọ́nu 8. Ẹ rí pé 2 ó lè lọ́nu 8 o, 4 ó lè lọ́nu 8 o. Tó bá ti jẹ́ pé ojú nọ́mbà méjì lọ tó lè lọ́nu nọ́mbà kan, òun yìí ṣe prime mọ́, ti di composite. 7 kọ́ prime ni o, torí nọ́mbà méjì nìkan ló lè lọ́nu rẹ̀ 1 àti 7 fúnra lára rẹ̀. Ìjẹ́ ṣé ẹ lè dárúkọ àwọn nọ́mbà 5 tó jẹ́ pé prime ni wọ́n? Ẹ fèsì yín sọ́wọ́ sábàlá ìrísí.